alhamdulillah rabbil alamin afi ọpẹ́ fún Ọlọ́run afi fún Ọlọ́run alhamdulillah al-karim qabla al-qawl afi ọpẹ́ fún Ọlọ́run ọba tó ń bẹ kí ayé tó máa bẹ o wa huwa al-baqi ba'da fana'i al-qawl àdúrà iná ni ó tún máa bẹ nígbà tí ayé bá parẹ́ tán al-muhibbi man ittaqa ọba ìdẹ́kùn náà ló fẹ́ràn tó bá ti páyà rẹ̀ o wà mọ̀ ní tàbí mọ̀lá ọba ìbápẹ́ náà òun náà ló fẹ́rẹ̀ tó wá ti mú wípé olúwa àbílẹ̀lẹ́ wala yuhibbu man abada rabban dunahu wa man yata'awwada ala ghayrihi ẹ̀wájá lọ́mọ gbọ́bà yóò mà ní máa fẹ́ràn ẹni tó bá ti ń sin ẹlòmí àbẹ́ni tó gbà fólúwà mí àbẹ́ni tó fẹ́ tó ń gbọ́kàn lẹ́lòmí lẹ́yìn rẹ̀ àbẹ́ni tó ń faralé tó rò pé àfikín nígbàrá lé fẹ́lòmí lẹ́yìn Ọlọ́run subhanahu wa ta'ala àti mímọ́ fún Ọlọ́run bá tó ga jùlọ jalla jalalu ọba iná ló tóbi ọba yìí ló kàǹkà ló bàbára nashhadu annahu ilahuna à ń jẹ́rìí pé àlólúwa tá ń dúpẹ́ fún iná lólúwa wá à ń jẹ́rìí pé ọba tó dá sánmà lólúwa wá à ń jẹ́rìí pé ọba tó dá ilẹ̀ iná lólúwa wá à ń jẹ́rìí pé ọba tó dá atẹ́gùn tí ń tà náà ń fà sí mú tà ń fà síta iná òun náà lọ́ba wá à ń jẹ́rìí pé ọba tó dá ìràwọ̀ àtòṣùpá òun náà lọ́ba wá à ń jẹ́rìí pé ọba tó dá oòrùn òun náà lọ́ba wá tó bá rí bẹ́ẹ̀ ìdáwò àbáyìn ẹlẹ́wàlì ọba iná òun náà ni ọba àwọn bàbá ti wá àwọn bàbá wa gbogbo tó ti síwájú àwọn tó ti wá síwájú tó dórí gbogbo àwọn bàbá ńlá wa ádámà òun náà ni ọba ti wọn náà òun wà tó gbogbo ti mọ̀tí ẹjá lọ pé ọba tá ń dúpẹ́ fún iná òun náà lọba tó lágbára agbára ọlọ́run bá sì rẹ̀ òun ló yí jù tí ó sì pẹ̀ta lè fi wé Allahumma salli wa sallim ala Muhammadin ibn Abdillah olúwa ò bá ṣàlékún kẹrẹ àti gẹ̀rẹ́ fún ànábì wa Muhammad tí ṣe ọmọ Abdullah man hadana ila sabilillahi al-qawi ànábì wo ànábì tó tọ́ wa sọ́nà lọ́sọ́jú ọ̀nà ọlọ́run tó ẹgbọ́n náà ló fi ń dúró dédé jùlọ wa 'allamana ma yaliqu bina an nata'awwala 'alayhi fi sarra'i wa dharra'i ànábì bákanáà òun náà ló wá kọ́ alẹ́kọ̀ọ́ nípa ìta ma gbára lé nígbà tó bá ń bẹ nínú ṣòro ànábì ló kọ́ alẹ́kọ̀ọ́ pé olúwa iná ni ó ma gbára lé nígbà tó bá ń bẹ nínú rọrùn ọlọ́run iná ni ó ma gbára lé ànábì iná ló sọ̀rọ̀ ìfúwa salawatullahi la tazalu alayhi ìkẹ́ ọlọ́run tó ma níyẹ gbogbo ká kó ma bá ànábì wa Muhammad wa alihi wa sahbihi kó ma bá wọn ará alẹ́ ànábì àti àwọn sàábẹ̀ rẹ̀ ila yawmil qari'ah tó fi di ọjọ́ kẹkọkọ thumma amma ba'd lẹ́yìn wá gbaná fa inna mawdu'a khutbatina al-yawm ní ìjọ ma jẹ́ àkọlé ọ̀rọ̀ wa lónìí òun náà ni la tushriku billah ẹ má jẹ́ aṣẹbọ pẹ̀lú Ọlọ́run má ṣẹbọ pẹ̀lú Ọlọ́run lẹ́ànà ṣíríkà khatarun azim torí pé dájú ẹbọ tá ń sọ yìí ewu kan tó tóbi ní ó ewu ńlá kan ní pẹ́ tó bá kó sínú ẹ̀ tó wọ́n pé òun kàdé wà ayé òun tún padà wọlé kìyàmù àfikà jìnà sí ó mẹ́ṣẹ́bọ́ torí lẹ́nu òde yìí láwọn kan náà ń sọdún ṣẹṣẹ́ èmi ò ní pàṣẹpọ̀ pẹ̀lú pé wọ́n sọdún wọn làkúndínù kó wà ní ẹ̀gbìn lọ́lọ́run wí ó ṣẹ̀sìn rẹ káà náà ṣe ti wà máa ọ̀rọ̀ tí mi fẹ́ sọ yí àwa mùsùlùmí ló bá wí torí ààrẹ nìkan àwọn kan tí wọ́n pèrè àwọn mùsùlùmí táwọn náà lọ bá wọn jó mẹ́ aláwọn kan tí wọ́n pèrè àwọn mùsùlùmí tẹ bá gbórúkọ rẹ̀ orúkọ mùsùlùmí ní jẹ́ ló bá débẹ̀ kí ni Ibrahim bá débi wọ́n ti ń ṣe ṣẹṣẹ́ kí ni Ismail bá débi wọ́n ti ń ṣe ṣẹṣẹ́ kí ni Abdullahi bá débi wọ́n ti ń ṣe ṣẹṣẹ́ kí ló kàn bẹ̀ in tí wọ́n ṣe òkàmí ó àmá àwọn mùsùlùmí lè ní bá lọ́rọ̀ kí ló wá débẹ̀ kí ló kàmí tí wọ́n ṣe Ọlọ́run ti rán lẹ́gbọ́ Muhammad sallallahu alaihi wasallam pé lakum dinukum waliya din ẹ̀sìn wọn fílẹ̀ fún ẹ̀wọ́n náà mú tó ẹ̀sìn rẹ̀ mùsùlùmí ni wọ́n àmọ́ tó bá ti lọ ṣe tí wọ́n ṣe yẹn òkúrò mùsùlámù kan ni tó bá ti lọ bá wọn ṣe tí wọ́n ṣe òkúrò mùsùlámù láàfin sọ fún ẹ o ní tó mú ẹkúrò mùsùlámù máa dáwọ́lé o ní tó mú ẹkúrò mùsùlámù mẹ́tọ̀dúbọ̀ o in tí ó jù ẹ́kúrò ní ìsìlámù má fẹ́nu sí o in tí ó jù ẹ́kúrò ní ìsìlámù má bá wọn darapọ̀ mọ́ o in tó pẹ̀mí àti ẹni ẹ́ o oníṣẹ́ tí ó bá gbégún kó lọ kóbọ̀ ní ilẹ̀ àgbà kò bá kan ní àmẹ́ni àti ẹ̀tàjọ jẹ́ mùsùlùmí tí wọ́n ṣe ní òkàn wá fi wọ́n lẹ̀ pẹ̀lú ẹ̀sìn wọn o àmọ́ tí wọ́n náà bá lọ dára mọ́ wọn ó ti dára wọn ni ẹ́ o Ànábì ní man tashabbaha bi qawmin fahuwa minhum ẹni tó bá lọ dára tó náà bá ṣe bí àwọn àjọ kan ó fẹ́ kọ́pì wọn ni ó
ó fẹ́ ṣe bọ́ ṣe ń ṣe ní wọ́n náà fẹ́ wọṣọ bọ́ ṣe ń wọṣọ wọ́n náà fẹ́ raṣọ eégún wọn àbó bá wọn ṣe kúrú tó bá ti fara ṣe kọ́tọ́ tó ṣe wọ́n náà ti dára wọn lò àmọ́ kí wọ́n mẹ́lẹ̀ dára wọn lè ní fi ń sọ ilé ìfún ọ́ wọ́n má lọ kó sínú kan tó mà mínú mẹ́lẹ́mí àrí fún bẹ́nu ẹni tí ó ma kó lè mọ̀ pé tó ṣe tó bá jẹ́ kó ṣe kó dẹ̀ túnmọ̀ ṣe mọ́ òun la fi ń gbé ẹ̀sà kíyèsí torí pé Ọlọ́run bá kìlọ̀ fún wa o kó lè mọ̀ pé kò sí ẹni tọ́lọ́run lè ṣàforíjì fún gbágbọ́n tọ́lọ́run nínú Suratul Nisa ní àyà 48 Ọlọ́run ní inna Allaha la yaghfiru an yushraka bihi ṣórí tó bá jí nǹkan oṣù mọ́bọ́lọ̀ foríjì tó bá jalè oṣù mọ́bọ́lọ̀ foríjì tó bá ṣe ṣìná tó bá wá foríjì Ọlọ́run oṣù mọ́bọ́lọ̀ foríjì torí àgbà pẹ́ṣẹ̀ ni ohun tí oṣù mọ́bọ́lọ̀ foríjì àmẹ́sórí ẹ̀ṣẹ̀ tó ṣe tó níra foríjì òun náà lẹ́bọ́ Ọlọ́run ní inna Allaha la yaghfiru an yushraka bihi Ọlọ́run sọ pé Ọlọ́run mà ní foríjì kéèyàn ṣe ẹbọ pẹ̀lú rẹ̀ Ọlọ́run mà ní ṣàforí fún pé kéèyàn ṣe ẹbọ pẹ̀lú rẹ̀ ó wa yaghfiru ma duna dhalika liman yasha àmọ́ òfin tó bá ti yàtọ̀ sí ẹbọ ṣíṣe kéèyàn ṣe ẹbọ pẹ̀lú Ọlọ́run ó máa forí kéèyàn pẹ̀ tọ́lọ́run bá túwù náà ni ó ẹjọ́ yẹn máa yá wá Ọlọ́run ní jẹ́ àṣìṣe ó Ọlọ́run ní jẹ́ àṣìṣe ó gbogbo tí wọ́n ń ṣe yìí mo sọ òkè ní ẹ̀bọ́ èmi àti ẹni ilé ọ̀rọ̀ tí mo ń sọ èmi àti ẹ lọ́kàn má bá wọn débẹ̀ ó kódà bó jẹ́ bàbá rẹ ló ń ṣe fi wọ́n lẹ̀ pẹ̀lú tí wọ́n ń ṣe ó kódà bó jẹ́ ìyá rẹ ló ń ṣe fi wọ́n lẹ̀ pẹ̀lú tí wọ́n ń ṣe wọ́n wá mọ́ṣáláṣí òkírun kódà bọ́ ní aṣọ táwọn ó rà wọ́n lọ́rà fáwọn mẹ́ra aṣọ eégún fún wọn ó mẹ́ra aṣọ ọ̀ṣẹ̀dé fún ìyá rẹ ó Ọlọ́run bí ẹni ẹ̀ ó àmọ́ fún ìyá rẹ lówó kọ́ fi jẹun tó bá wù kó lọ bí raṣọ wàhálà tí ẹni ẹni fún ìyá rẹ kú lówó kó fi jẹun fún ìyá rẹ lówó kó fi ṣègbádùn ayé rẹ tó bá lówó fẹ́ raṣọ ṣe wàhálà tí ẹni ẹni àmọ́ dúró dédé lórí ẹ̀sìn rẹ torí Ọlọ́run bá ní forí jẹ tó bá ti ń ṣe mọ́ pẹ̀lú Ọlọ́run má bá wọn ṣe má darapọ̀ mọ́ wọn fún wọn lẹ̀ pẹ̀lú ẹ̀sìn wọn torí ó pọ̀ ayẹ tó lórúkọ mùsùlùmí ọwọ́ òun ní ògbẹ́kú ekú dání ayẹ tó lórúkọ mùsùlùmí òun ní ó wà ní ẹ̀ ní ó máa tẹ̀lé kú lẹ́yìn òun ní ó wà ní tó tí ń ṣe òṣà àmọ́ èyí tó fi ń da gbogbo náà ní gbogbo jìnà sí nǹkan náà tó bá jẹ́ mùsùlùmí ni ọ àmọ́ tó bá ti ń da méjì pọ̀ ó ṣe mùsùlùmí náà tó bá ti ń da méjì pọ̀ ó ń ṣe mùsùlùmí náà èyí tó kílẹ̀ tí mo gbọdọ̀ kílẹ̀ rẹ̀ nù ọ̀rọ̀ tí ó ń ṣe tí ẹ̀mọ́ ń fẹ́ abẹ́ ara ń sọ lélẹ́ ọ̀rọ̀ tó kílẹ̀ ní fal islamu dínun ẹ̀sìn islamu ẹ̀sìn kan ní tó yẹ wípé tábádẹ́lì kìyàmọ̀ Ọlọ́run nígbẹ̀sìn mí lẹ́yìn rẹ̀ ìwà ní kò tó dẹ́rẹ́ gẹ́gẹ́ bí mùsùlùmí ìpọ̀tàkì ìmàn ẹmọ ìyàwó náà sí wa inna shirka billah ṣó ní pé kí ẹlẹ́ ẹ̀ṣẹ́ bá pẹ̀lú Ọlọ́run yìí wà áyú bẹ́dẹ̀ mẹ́sàlù òun náà kí ẹ máa sin tọ́lọ́run bá aláàdá kama ya'budu láà gẹ́gẹ́ bó ṣe bí ẹ̀ṣẹ́ sí lọ́wọ́ ó fẹ́ sin tọ́lọ́run bá aláàdá gẹ́gẹ́ bó ṣe sí lọ́wọ́ òun forí balẹ̀ fọ́lọ́run tún forí balẹ̀ fóṣà òun pọ́lọ́run kó ṣàánú rẹ̀ ó tún pé òṣà kó ṣàánú rẹ̀ àfikò fókọ́sì lórí Ọlọ́run àfikò mọ́ òṣà tó bá ti wù ẹnu méjèèjì àmọ́ tó bá mọ́ Ọlọ́run yẹn ó jèrè ayédèrè kìyàmọ̀ àmọ́ tó bá jẹ́ òṣà yẹn lọ fẹ́ mú mẹ́rin tí a jẹ́nà lọ́dọ̀ Ọlọ́run àwòyù àgbọ́mà kama yù àgbọ́mọ́lá àbí kọ́ máa gbé èèyàn tó bí gẹ́gẹ́ bá ṣe ń gbọ́lọ̀ ọmọ Allah tó bí àwòyù sọ́rọ̀ fúnlẹ́wù náà mẹ́kàsọ́ ìsìnrúgbù bí yẹ́ ti wal uluhiyya àbí kí ẹ máa darí ìran kan nínú àwọn ará ìjọsìn òun náà ní kí ẹ máa darí àwọn ará kan lórí pé Ọlọ́run ọba Allah ló ń tọ́jú wá òṣàyínà ní tọ́jú àwọn Ọlọ́run nílé wá kó tún máa darí gbé gbólóhùn pé Ọlọ́run ní tọ́jú ẹ kó tún máa darí ẹ̀ sọ́dọ̀ ẹlòmí Ọlọ́run bá láàánú wá kó tún máa pẹ́ ẹlòmí láàánú rẹ Ọlọ́run bá ní ṣọ́ wá kó tún máa rò pé ẹlòmí ní ṣọ́ ẹ gbogbo eléyìí ó ti ń da ìmánì rẹ rú eléyìí ó ti ń da ìmánì rẹ rú tó lè yọ kúrò mùsùlùmí gẹ́gẹ́ bí mùsùlùmí ẹmọ ya wá náà ṣe wà wà yóò tún lápù ṣírkù billah
ṣẹ̀rí wọ́n máa sọ pé èyí ṣẹbọ pẹ̀lú Ọlọ́run aláàtẹ̀ṣìríkì bi ghairi òun náà ní kó máa ṣẹbọ pẹ̀lú nǹkan mí lẹ́yìn Ọlọ́run kó máa sin nǹkan mí fil ìbádà níbi kó máa jọ́sìn fún nǹkan mí lẹ́yìn Ọlọ́run kàlájú ilẹ̀ asnam gẹ́gẹ́ bí kó máa wárí fáwọn òṣà mùsùlùmí ò forí balẹ̀ fún òṣà o mùsùlùmí ò kí ń forí balẹ̀ fún yà nasjudu lillahi subhanahu wa ta'ala Ọlọ́run nìkan là ń forí balẹ̀ fún Ọlọ́run nìkan là ń forí balẹ̀ fún òun à ń forí balẹ̀ fún òṣà o àwọn ọmọ ọ̀rọ̀ gẹ́gẹ́ bí mùsùlùmí dúró dédé dákun má dá ìsìnkọ̀ mọ́ nǹkan míì má dá ìsìlámù rẹ̀ pọ̀ mọ́ nǹkan míì má jẹ́ kí ìsìlámù rẹ̀ pàkúta dákun má jẹ́ kí ìsìlámù rẹ̀ dọ̀tí má dọ̀tí ìsìlámù rẹ̀ já mọ́ pé mùsùlùmí ni ọ́ tó bá ń ṣe nǹkan tí wọ́n ń ṣe kódà kó jẹ́ fámìlì ló ń ṣe fi wọ́n lẹ̀ pẹ̀lú tí wọ́n ń ṣe ìwọ́n ni mọ́jú lẹ́sìn rẹ̀ mùsùlùmí àwọn ilẹ̀ àmọ̀wà tí ara wọn kẹ́ tí wọ́n máa sáàdì òkú tó ti kú wọ́n sì lọ ní sàárè rẹ̀ wọ́n máa bèèrè wọ́n máa tọrọ kan lọ́wọ́ rẹ̀ subhanallah ẹlòmí ò mọ́ pẹ́mọ́ lòun ṣe ẹlòmí kò mọ́ láìdá ẹlòmí ò dé sàárè bàbá rẹ̀ ó ní bàbá rẹ̀ máa sùn lọ́rùn ṣàánú àwọn ọmọ rẹ̀ o tí bàbá rẹ̀ ní ó ṣàdẹ̀ bá tó kọ́ gán wà ní lọ́dọ̀ Ọlọ́run kọ́lọ́run yóò kúrò tó wà kọ́lọ́run láwọn kúrò bí fìtí ẹnu sàárè ó tún wá ń pè bàbá tó wà ní wàhálà tó kó wá ṣàánú rẹ̀ bàbá kò mà ní ṣàánú rẹ̀ àbíkó ṣàánú àfún bàbá kọ́lọ́run ṣàánú rẹ̀ àbíkó ṣàánú àfún bàbá tí bẹnu sàárè kọ́lọ́run ṣàánú òun náà kọ́lọ́run làánú fìtí náà sàárè àwọn ìgbọ̀ ìbí àbáwọn látàrí àwọn ìkẹwà kí bàbá wo ìràwọ̀ ẹlòmí máa wá ìràwọ̀ ń gbà ní àwọn ọ̀pẹ́ ìràwọ̀ lẹ́lòmí fi yẹn ní máa ń wò wọ́n máa wó ràwọ̀ wọ́n máa wó fíjọ ẹlòmí irú kan bẹ́ ò dánú Islamu àwọn ìjí àwọn kọ́ máa sáàdé àwọn àjọ̀nú inú wọn bẹ láàrin wá bíìsì èmi kan kó gbádùn lẹ́lòmí torí kó ń sùn nínú jímọ̀ àjọ kí jímọ̀ ní àwọn àjọ kí jímọ̀ ní àjọ kírun tó bá mọ̀ mùsùlùmí bẹ́nu wọn tàjọ kírun tó ẹgbẹ́ wákàtí márùn-ún kò ní já alùsùn náà bẹ́nu wọn tó dúró lẹ́nà tànẹ́bì tọ́lọ̀ tànẹ́bì torí pé fúnra náà ló sọ nínú sọ́ọ̀lì múnà èyàn rẹ̀ bẹ́nu àwọn wà mínà lúnà dáìlì kó sì bẹ́nu àwọn tó yàtọ̀ tí wọ́n ṣe èyàn rẹ̀ yẹ̀rú làwọn torí náà àwọn kan wá ń tọrọ oore lọ́wọ́ àlùjànnú wọ́n tọrọ owó lọ́wọ́ àlùjànnú wọ́n tọrọ àti bàtẹ́ lọ́wọ́ àlùjànnú gbogbo àwọn eléyìí ẹbọ là ń pè ní Islam ní tí ò dání gbogbo tí ẹ bá fẹ́ bèèrè lọ́wọ́ ìyàwó Ọlọ́run là ń bèèrè o gbogbo tó bá fẹ́ tọrọ Ọlọ́run là ń tọrọ ayú ẹ̀ẹ́bá tó dákà ẹ̀yà mọ̀ yàwó náà síwá gbogbo àwọn nǹkan mí ìsìrẹ́ ta máa ń fi fún èèyàn máa fi fún èèyàn òjọ́sìn kan tá àgbọ́dọ̀ fi fún èèyàn tó Ọlọ́run lọ ní òun lẹ́nà sọ́dá tó bá fẹ́ kírun Ọlọ́run láì kírun fún Ọlọ́run tó wájú Ọlọ́run kò ka Fátíà tó wájú Ọlọ́run kò tẹ̀kọ̀kọ̀ fọ́lọ́run kò forí balẹ̀ fọ́lọ́run subhana rabbiyal a'la kò forí balẹ̀ fọ́lọ́run kò ṣàmímọ́ fún Ọlọ́run kò tẹ̀kọ̀kọ̀ fún Ọlọ́run subhana rabbiyal azim kò wárí fún Ọlọ́run bá tó tóbi jùlọ Allahu akbar kò wárí fún Ọlọ́run tí ẹ̀ ń ṣe kó wá máa ṣe lè kó wá tó forí balẹ̀ fún ọ̀ṣà nǹkan ṣe ìyànkọ́lọ̀ má bẹ̀ nǹkan ṣe wáwó wọ́n síyàm ìjọsìn eléyìí Ọlọ́run là ń fi fún Ọlọ́run là ń gbáwẹ̀ fún kẹ́nìkan wá dáwẹ̀ àwọn àwẹ̀ ẹgbọ́ káwà tó máa ń dá fún àtàmà ẹlòmí sí iṣẹ́ kà fún wa ní àmà kàwà ní àwẹ̀ funfun fún àwẹ̀ fún wa ní Islam kàwà ní wọ́n máa gbàwẹ̀ yẹn nǹkan funfun ló máa jẹ ọmọ ráìsì ẹ̀ ò ní pàtàsí kẹrì bí ẹ̀bẹ́ sí rẹ̀ léṣe báwọn lọ́dí jẹ ráìsì ò ní pàtàsí ọ̀nà tó bá ti fi kọ́ sí ó wáyé ló máa change color ó jẹ́ gbọ́rọ̀ jẹ́ fún tó bá máa jẹ́ ìdá yìí ló máa jẹ́ àwọn white ẹ̀yẹn ló jẹ́ tó fi jẹ sàárì ọ́tù fi sínú Islam kọ́ nìyẹn wàlá Islam kọ́ lóòtọ́ a ní àwọn àyáwò ìbí ìtàbá ń gbàwẹ̀ nínú àwọn ọjọ́ nínú àwọn oṣù àwọn mùsùlùmí 13, 14, 15 tàbá ń gbàwẹ̀ nínú Islam tó jẹ́ àwọn àwẹ̀ tánẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam tó ṣíwá lójú kòkòrò rẹ̀ àmá ànẹ́bí ò sọ pé ká mẹ́jẹ sàárì bá ṣe ń jẹ́ ànẹ́bí ò sọ pé kó máa mọ̀ ògì nìkan ànẹ́bí ò sọ pé kí ẹ̀yìn kan fún ní o máa jẹ rárá ànẹ́bí tó ti máa bí wòtà sáhárù ẹmẹ́ jẹ́ sàárì ó
àṣàhárù ànábì tó ṣe wájú kò mọ́ jẹ́ sàárì fa inna fi suhurikum baraka tó rí sàárì tó ń jẹun àbárkà mẹ́bẹ̀ fọ́ so wá ní kẹ́lì tó wá ní ó gbà kó máa mọ̀ kìí sàárì kó tó máa mọ̀ kìí sínú kó mọ̀ pé àwọn kó ní onífẹ́ ní sinmi o so gẹ́ bí mùsùlùmí dákùn farabalẹ̀ ọlọ́run là ń gbàwẹ̀ fún yẹn o wọ́n dákù ní bẹ́ẹ̀ sì ni o máa dúran ó fẹ́ pẹ̀ẹ́rẹ́ ó fẹ́ pẹ̀ẹ́ díẹ̀ ọlọ́run là ń pa fún o àpá kankan fún yẹ̀jú ọlọ́run lọ́wọ́ àìlòmí ọ̀nà pẹ̀rẹ̀ sí ní sàárè bàbá wa ìwọ̀lá pa ilé fún ẹgbọ́ tí ń ṣẹbọ ní tó bá mọ̀ tó ẹgbọ́n kan mẹ́ ṣe àti ń ṣẹbọ ní àmọ́ ní ó àwọn kó lọ pẹ̀rẹ̀ sí ní sàárè onísàárè ó wà sí wọ́n wà pa síbẹ̀ kí ní ìtumọ̀ rẹ̀ wọ́n náà mọ́ bíra rẹ̀ mọ̀ máa lẹ́gbà lè káàdẹ̀ ṣírùkú náà ẹbọ tó tóbi lélẹ́yìí báwọn ló ṣe pẹ̀yẹ̀ sí sáré ó wà tún wá sọ pé bàbá mi mẹ́sùn lọ́wọ́ ìgbà ẹ̀jẹ̀ yóò ìwọ́n náà fi ṣe kí ló fẹ́ jẹ́ mẹ́ bàbá tó ń jẹ́ ìyà lọ́wọ́ tó mọ̀ ó tún wá dákún ìyá rẹ̀ bàbá tí wọ́n ń fọ́ lámà létí lọ́wọ́ tó mọ̀ ó tún wá dákún ìyá rẹ̀ ẹ̀dàkùn ẹ̀dà bẹ̀rù ọlọ́gbùnkùn kẹfà bá jẹjẹ àfifọ́lọ́wọ́ dáa tó ṣe ní kúbi láà ẹmẹ́jẹ aṣẹ́bọ̀ pẹ̀lú ọlọ́run inna shirka la dhulmun adhim jẹ́rí àbòsí tó tóbi ní ẹbọ ṣíṣe ó àgbòsí tó tóbi ní ọ̀tọ́lọ́wọ̀ sì fẹ́ ká jì sínú ẹ̀ tọ́lọ́wọ̀ fẹ́ ká kó sínú rẹ̀ wọ́n tẹ́lọ́ bá wọn ṣe dákùn tó bá fẹ́ pẹ̀rẹ̀ fọ́lọ́hun kódà kó fẹ́ jẹ́ nulé rẹ̀ pẹ́ fọ́lọ́hun ní kí l'Ànábì mọ́ ìtàlẹ̀ bá fẹ́ pẹ̀rẹ̀ bismillahi wallahu akbar ó tẹ́ ṣe bismillahi wa Allahu akbar sí tọ́lẹ̀ tí bá fẹ́ ṣe sáà tó bá fẹ́ lékún rẹ̀ Ànábì ó lékún lórí rẹ̀ Ànábì ó sọ pé Allahumma minka wa laka ọlọ́pùpọ̀ ló lélé yóò wọ́n náà lọ́wọ́ rẹ̀ tó fẹ́ pá fún ó Allahumma taqabbal minni ọlọ́gbà lọ́wọ́ mi ọmọ ẹgbẹ́ Ànábì ó pẹran fún Ògún Ànábì ó pẹran fún òṣà Ànábì máa ń pẹran torí tọ́lọ́ta Ànábì wa Muhammad torí tọ́lọ́ta Ànábì ṣe ń pẹran má pẹran sí ní sàárè má bẹ̀rẹ̀ sí ní kankan tẹ́lẹ̀ bí wọ́n tún fẹ́ pa ẹran ó tún ní ẹran funfun ní kẹlọ wá funfun àti black wà láyé tún kò ní ìtumọ̀ kẹta irọ́ lásán ní ó Ọlọ́run dá ẹran lóríṣiríṣi kọ́lọ̀ Ọlọ́run ṣe dá ọmọ ènìyàn lóríṣiríṣi kọ́lọ̀ Ọlọ́run dá wa dúdú nínú àwọn ẹranko dúdú bẹnu wọn Ọlọ́run dá wa pupa nínú àwọn ẹranko ẹ̀rí pupa nù wọn Ọlọ́run dá wa kan funfun nínú àwọn ẹranko ẹ̀rí funfun nù wọn káwọn kan máa spiritualize ẹdìyẹ funfun àbí àgbò funfun màálù funfun táwọn kan máa jẹ ọlọ́run sọ kọ́lọ̀ máa bẹ̀ alákàwà fún jẹ́lá torí ẹlòmí ṣe jẹ́lá bí dé ní pé yóò wá kọ́wọ̀n ẹsápò ó ní ẹdìyẹ funfun mẹ́ta àgbò funfun mẹ́ta àti epo gálọ́nù kan ẹsọ ẹtì mọ́ pé tẹ́kọ́ bá ti wà nú ẹ̀ ọbẹ̀ ṣe fatinu àwọn afáàbẹ̀ ṣe kó mọ̀ kò ní túnmọ̀ wọ́lá tó bá jẹ́ pé okúrù gbà níbi láìkì nǹkan funfun ìyẹn ò sílẹ̀ ìfí ń bẹ́ àmọ́ kó wáyé pé o fẹ́ sọ ní o fẹ́ spiritualize bí pé nǹkan mí bẹ́ẹ̀ tí a bá pẹ̀lú ẹ dúdú kí lọ́wọ́lọ́ wá dá fún jíjẹ lòun náà ẹdìyẹ brown jíjẹ lòun náà ẹdìyẹ tí ò funfun jíjẹ lòun náà gbogbo wọn kọ̀ láwọ̀ lóríṣiríṣi ni ẹjẹ́ Ọlọ́run ti dáhùn fún akajẹ wọn bá yẹ wà ní tó bá sì máa pa wọ́n pa púpa ẹ̀kọ́ wà ní Islam alẹ́gbọ́ Muhammad sálà ibé ẹ̀ ṣe ń pẹran fún wa alẹ́bìnrin ìdá pọ̀tẹ́ tùtẹ́ bá fẹ́ pàtọ́ fàhásìnul qitlata ẹ pa dáadáa ní ó ibi tẹ́kọ́ wà ní Islam yẹn o kò ṣe pé àkí ń já ẹran láró báwọn kò ṣe mórí kan dání wọ́n mẹ́sẹ̀ dání wọ́n wà bẹ́ kí ní sórí ògùn wọn Islam kọ́ nìyẹn o bá ṣe ń pẹ̀lẹ́ ní Islam kọ́nù àdàdùgbùlẹ̀ àdù ṣe ń pẹ̀lẹ́pẹ̀lẹ́ Ànábì ní fàdíórì ìtẹ̀bí àtà ní kó fẹ́ pàrùkú ṣe ń pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni ó fàdíhádì ṣàfúrátà tó ọbẹ̀ tó fẹ́ fi páhùn tú mú jẹ́kó mú má ní nǹkan tó fẹ́ palára kó lè rí palẹ̀ kan náà káàkọ́ aláwọn bẹ́ẹ̀ kì ní sórí ògùn Islam kọ́ nìyẹn mùsùlùmí làwọn là ń bá sọ̀rọ̀ ẹjẹ́ àtàjí kúrò níbi ìbàjẹ́ tó ń bẹ ládùúgbò ẹlòmíì ẹjẹ́ àtàjú kúrò níbi ìsìn tí ó dá tó wà ládùúgbò ẹlòmí torí tí ó bá ti dá kò dá ní lálẹ́wọ́ máa nẹ́nà àkàrẹ̀ kò ní túnmà mí kò dá náà ní
ẹmẹ́jì àbáwọn kó sínú ẹbọ torí innahu man yushrik billah torí pé ẹni tó bá ṣe bá pẹ̀lú Ọlọ́run faqad harrama Allahu alayhi al-janna Ọlọ́run ti àlùjánnà léwọ̀ fún Ọlọ́run ti àlùjánnà léwọ̀ fún Ọlọ́run pàṣẹ àlùjánnà léwọ̀ fún wa pàṣẹ àlùjánnà léwọ̀ fún wa ìjọ ìmá tọrọ tó wà fi ní táìjẹ́ náà fi ní léwọ̀ fún ẹ̀wọ́n náà mẹ́rin lágbègbè nǹkan tọ́lọ̀ bá ti ṣe léwọ̀ mẹ́rin lágbègbè tọ́lọ̀ bá ṣe léwọ̀ fún wa ẹja tó lórí ẹ̀sìn wa o ayẹ̀kẹ́ni kankan pọ̀ ẹ́ ayẹ̀kẹ́ni kankan pé irọ́ fún ẹ mẹ́jọ parọ́ fún ẹ fàlìsìláàmù laysa fi sir kò sí nǹkan tó pamọ́ nínú ìsìláàmù torí ànábì ò sọ pé ànábì ò sọ pé àṣírí kan bẹ nǹkan méje ni ó pamọ́ sínú nǹkan méje rárá ànábì ò sọ rẹ̀ fún wa in tó clear ní tó bá yẹ pé àṣírí kan bẹ ní Kùránì ò ní pé wọ́n ní sọ Kùránì wọ́n máa sọ pé ìkan bẹ ní Pakistan ìkan bẹ ní kìíní kan Kùránì complete láti gbé kiri lànàkùsọ̀lọ́wọ́ wọ́dà hálọ́lá kò sí ìdíkù Kùránì kò sí sídọ̀tí lára rẹ̀ kẹ́nìkan máa sọ pé ẹkìní kan bẹ àṣírí kan bẹ kò sí Al-Kùránì Ọlọ́run ti kàmẹ́lá Kùránì fún wa tọ́lọ́run fún sọ fánàbí al-yawma akmaltu lakum dinakum Ọlọ́run ti ṣàánú wa wá ìṣẹ́ mùsùlùmí ní ọkùnlọ tó wá kiri ó wá ló tún lọ bàbá arúgbó kan nínú oko kan bàbá kan ìwọ́n náà kọ́kọ́ wò lá tó bá lówó tó bá ní ìkan tó lè fi gbára rẹ̀ ní tí ó gbóò ní bó ṣe rí bàbá tó lọ bá ìwọ́n náà mọ́ra ẹ̀ tàbí ìyàkà tó lọ bá tó rọrọ funfun sára wọ́n náà rí environment ẹ̀jẹ̀ bó ṣe rí tó bá ní kankan láti sọ̀rọ̀ tó bá ní solution tó wà sílẹ̀ jẹ́rò pé yóò rí bó ṣe rí Ọlọ́run ni ó ṣáàdì wàlá Ọlọ́run ni ó ṣáàdì sáàdì Ọlọ́run kò kọlẹ̀ kún Ọlọ́run lẹ́tẹ́tùrùkú bàbá Allah má fi ilẹ̀ kọ́ Ọlọ́run bá alálẹ̀ jìnà sí ìbàjẹ́ tí wọ́n ń ṣe yẹ ìwọ́n tó lórí lẹ́tọ́lọ́run gbé kalẹ̀ fún ọwà lọ́yìn tẹ́jù mílíọ̀nù rẹ̀ ọlá níbi ìbàjẹ́ ọlá níbi ìtẹ̀rì ẹni tó bá ń ṣẹ́jú sí ojú wọn ni ó fọ́ dánù ìwọ́n tó lórí tọ́lọ́ta nẹ́gbọ́ Muhammad ìwọ́n mú Kùránì dání kó máa wà gáàrù rẹ̀ dání kò sí tí ó ṣe ọwọ́ tó lórí ìlànà tọ́lọ́ta nẹ́bì tó bá tó lórí tọ́lọ́run ẹmọ̀ ìyàwó ẹ̀sìn wa in tó dájú fún wa òun náà ní kámọ̀ wípé àwọn ẹbọ kan wà tó jẹ́ ẹbọ kékeré ní Islam táwọn àfáà wá dá sí méjì àwọn alẹ́bọ kan àṣírùkù lásìrẹ̀ ìtó kéré òun náà ní wákúlù wọn sí ilẹ̀ tuntun wá di ilẹ̀ lùkún ẹbí ṣe kí lágbà òun ní ọdún gbogbo àwọn àtẹ̀gùn kan tó yẹ pé òun ní ó máa darí wa lọ sí ẹbọ ńlá ìyẹn túmọ̀ sí pé tó bá ṣọ́ra pẹ̀lú kíní ó padà kó sínú ẹbọ ńlá o ẹbọ kékeré òun ló máa ń ṣokùnfà tí ẹ̀bí kó sínú ẹbọ ńlá àmọ́ tó bá ti wà very careful pẹ̀lú ẹ̀kọ́ sínú ẹbọ ńlá kí làwọn mẹ́rẹ̀ kàtàlí kòlùkẹ́rẹ̀sì òun náà ní kí ẹ máa so pàró kó máa so ogun mára kó máa so oúnjẹ kó máa wó òrùka kó máa nígbàgbọ́ pé òrùka ẹni ó sọ tó bá ti ní gbogbo orú nǹkan bẹ́ẹ̀ ẹbọ ló ń ṣe o ẹgbọ́n ló ń ṣe o tó máa sọ pọ́sọ́nù pé àkò ti wọ́ kìí báyìí sí ẹ̀hẹ́ kò tẹ́ nìkan ló lè kọlù ẹ báyìí sí ọmọ owó dánù tó bá ti níwò àníyàn bẹ́ẹ̀ ẹgbọ́n ìwọ́n náà ṣe o wà ní yá sórí kárími yẹn tó bá ṣọ́ra ń bẹ̀ ó lè sọ ẹ́dì kèfèrí tán ó lè sọ ẹ́dì ẹlẹ́bọ tán torí pé ó ṣe ráṣọ tuntun ó wá ń wá káwọn èèyàn rí ọ pàdíṣẹ́yìn orí mi ni lọ́pàá kó bá ti ń ṣe bẹ́ẹ̀ ó ti ń sọ pé ìwọ nìkan ìwọ náà lọ́lọ́run ni ẹ́ o ń pèrè lọ́lọ́run torípọ́lọ́run bá lè mí ní ó ti ń wo pé àfikọ́ máa jẹ́ ìwọ nìkan ni ó mọ̀ rí torípọ́lọ́run bá nìkan ló lè ṣe gbogbo nǹkan ẹmọ ìyàwó náà sí wa wal halfu bi ghayri Allah àti bí ẹ̀mà mí ìbúra pẹ̀lú nǹkan mi lẹ́yìn Ọlọ́run ẹrù oríṣiríṣi ìbúra ẹlòmí ó búra yóò bọ́ bá tààlẹ̀ láì lónìí ẹwù ilẹ̀ tí máa wọ́sù ẹlòmí oríṣiríṣi ìbúra lọ́wà ẹlòmí àbúrà wà láti láìsí ẹlòmí ìtumà kú ó tún máa sọ pé wà láìta láìsí wọ́n bí láìlẹ̀ sí láìlẹ̀ lọ́wà kó ní wallahi ìbúra kan ní ẹlọ́tọ̀ ó ti ṣe ìbúra kan káwọn yẹn lè bìlì pé fẹ́ ṣe tàbí ìkùnkùn ó fẹ́ ṣe pé káwọn yẹn lè bìlì fún tó sọ ó wá ní wallahi bọ́rọ̀ ṣe rí nù àti gbẹ̀ẹ́gbọ́ àmọ́ tí wọ́n ní wallahi tallahi thumma billahi lẹ́yìn àkílódé tó torí náà mùsùlùmí ẹmẹ́jà máa búra pẹ̀lú kan mí lẹ́yìn Ọlọ́run ẹlòmí fi Ògún búra ẹlòmí mùsùlùmí yẹ máa gbọ́ ọmọdé Ògún gbọ́ mùsùlùmí lẹ́nu mùsùlùmí
lẹ́nu mùsùlùmí ọkùn ìtàn mí ìbúra lẹ́yìn Ọlọ́run tó dé ìdánẹ́kọ̀ọ́ Muhammad sọ̀sọ́lẹ̀mù Ànábì ní man halafa bi ghayrillah ẹn bá búra pẹ̀lú nǹkan mí lẹ́yìn Ọlọ́run faqad kafara a máa sọ tó ti di kèfèrí aw ashraka ló ti ṣẹbọ pẹ̀lú Ọlọ́run nínú àdífà nípa Muhammad sallallahu alaihi wasallam so torí ní ẹ̀dá mùsùlùmí má ṣẹbọ ẹjọ́ ẹ má jà kó sí nǹkan tó lè lídì wá ṣẹbọ rú àwọn nǹkan bẹ́ẹ̀ náà lè lídì wá ṣẹbọ tó tóbi ẹbọ lòun náà àmọ́ òtún mọ níwọ̀n kó búra pẹ̀lú nǹkan mi lẹ́yìn Ọlọ́run ẹbọ ní àmọ́ òtún mọ níwọ̀n wà ṣírkù làgbà tó bá rẹ́bọ tó tóbi wọ́wọ́ sọ́rfù ba'dil-umur òun náà ní máa darí àwọn ọ̀rọ̀ kan allati la yastahiqquha illa Allah nítorí pé kò sẹ́ni tó lè yanjú ọ̀rọ̀ náà fọ́lọ́ kó a máa darí ẹ̀ sọ́dọ̀ ẹlòmí kó a máa darí ẹ̀ lẹ́yìn sọ́dọ̀ ẹlòmí lẹ́yìn Ọlọ́run ilé ẹbọ tó tóbi ní ó Ọlọ́run fi ń fi rílẹ̀ ní Suratul Ma'idah ní àyà 72 Ọlọ́run ní innahu man yushrik billah dájúdájú ẹni tó bá lọ ṣẹbọ pẹ̀lú Ọlọ́run ní wí eléyìí Ọlọ́run fẹsẹ̀ rẹ̀ nílẹ̀ Ọlọ́run fi ọ̀rọ̀ rẹ̀ ó fi múlẹ̀ nínú Suratul Ma'idah náà 72 Ọlọ́run ní innahu man yushrik billah dájúdájú ẹni tó bá ṣẹbọ pẹ̀lú Ọlọ́run faqad harrama Allahu alayhi al-jannah aljanna ti dẹ̀wọ̀ fún aljanna dẹ̀wọ̀ fún Ọlọ́run dákun máa ṣe aljanna dẹ̀wọ̀ fún wa wọ́n bá àwọn àwùnà ibùsọ̀kálẹ̀ rẹ̀ inú náà tún yẹ́ aljanna ó dẹ̀wọ̀ fún yóò tún wọ́n náà aljanna ó dẹ̀wọ̀ fún yóò tún wọ́n náà lórí kó ṣẹbọ pẹ̀lú Ọlọ́run lórí kó wọn náà bá wọn ṣẹṣẹṣẹ lórí kó wọn náà tẹ́lú wọn bí wọ́n ti ń ṣe égún lórí kó wọn náà ń tẹ́ ìlégún káàkiri lórí kó wọn náà bá wọn ṣe pàtí gbà tí wọ́n ń ṣàjọyọ̀ égún wọn ìwọ́n náà jókòó síbẹ̀ gbà tí wọ́n ń ṣe pàtí ìwọ́n náà bá wọn jẹ kúrú ìwọ́n náà bá wọn jẹ ẹ̀kọ́ ajá tí wọ́n pa sórí ògún wọn ìwọ́n náà bá wọn pín jẹ ń bẹ ẹlẹ́dẹ̀ tí wọ́n pa ìwọ́n náà bá wọn jẹ gbogbo eléyìí Ọlọ́run wá ní innahu man yushrik billah dájájẹ́ tó bá ti ṣẹbọ pẹ̀lú Ọlọ́run faqad harrama Allahu alayhi al-jannah Ọlọ́run wá fi nílẹ̀ pé àjẹ́nà déwọ̀ fún ẹni bẹ́ẹ̀ àjẹ́nà déwọ̀ fún torí bí wọn náà bá wọn ṣe ní o wọ́n máa wá mú náà Ọlọ́run wá ní ibùsọ̀kalẹ̀ ẹnu náà ni o ibùsọ̀kalẹ̀ ẹnu náà ni Ọlọ́run mẹ́ṣe wá lọ́mọ náà o kò sẹ́ni tó kò wọ́n náà tẹ́sì náà ṣàìṣánà tó ṣáhùn tẹ́sì ẹ̀wọ̀ fọ́ sí láàrin 1 minute wá ní pé wà sọ́lẹ̀ kàtùmá sọ iná ọba dẹ́dà tó yẹ pé èyàn ti máa mọ̀ fílì iná rẹ̀ fún ìrìn àjò 40,000 years ni ó ti máa mọ̀ fílì iná rẹ̀ ìrìn àjò tó rìn fún 40,000 years ló ti máa mọ̀ fílì iná ọba dẹ́dà ọlọ́mọ́síwá lọ́mọ náà má tọrọ ọ̀nà fún ara rẹ̀ mọ́ wọ́n náà dákùn jìnà sí ẹbọ tó ń ṣe wọn gbogbo tí wọ́n ń ṣe má bá wọn ṣe o má bá wọn ṣe torí ṣẹ́rí tí ó yé wa ní wípé ewu tí ń bẹ níbi kí ní ìlágbára o wallahi ewu ń bẹ lẹ́gàn ewu tó ń bẹ bẹ náà ní ìlkọ́n fi jahannam Ọlọ́run sọ sínú náà jahannam Ọlọ́run má ṣe wá lọ́mọ náà qala Allahu ta'ala Ọlọ́run wá sọ náà rẹ̀ wala taj'al ma'a Allahi ilahan akhar àní má mú Ọlọ́run bá lórogún má mú Ọlọ́run bá lórogún má mú ẹlòmí mọ́ Ọlọ́run lẹ́ni tó mọ̀ jọ́sìn fún má wàrà lọ sọ́dọ̀ ẹlòmí gbogbo àwọn ṣéhù yí náà má wàrà lọ sọ́dọ̀ ṣéhù kan ṣéhù kan mẹ́lẹ̀ bá ọ́ ìmáàmù kan ò lè là ọ́ àfáà kan ò lè là ọ́ ṣéhù kan ò lè là ọ́ bùkátà àti ṣéhù tó mẹ́lọ́nù ṣéhù kan lágbára ju kó lágbára bí tí wọ́n gbé wọn lọ tó bá sọ fún ẹgbẹ́ tó ń bẹ́lẹ̀ ó ní gbọ́ tó rò nǹkan fẹ́ gbà lọ́wọ́ tí ẹ láti fi sọ́ọ̀bù tí ẹ ó fẹ́ gbà lọ́wọ́ tí ẹ láti fi sọ́ọ̀bù tí ẹ so kò ní sọ̀rọ̀ ló fún ẹ àbí kí wọ́n connect ara ẹmọ́ lọ́wọ́ fa abwabullahi maftuha gbogbo àwọn ẹlẹ́kọ́ ọlọ́wọ́ wà ṣíṣí ìwọ́n ló lọ sílé ìwọ́n ló pọ̀lẹ̀kọ́ ọlọ́wọ́ àrọ̀pọ̀lọ́wọ́ ìdáwọ̀ lóòrùn ìwọ́n ló kọ́lẹ̀kọ́ ọlọ́wọ́ olóòrùn owó pẹ́ àtùkọ́lọ́bá fà àtùkọ́lọ́bá ṣẹ́kù àtùkọ́lọ́bá àwọn mọ̀kọ́ndòrò kan àgbọ̀kan dára kan rọ̀pọ̀ ọlọ́bá pọ̀lọ́bá wọn àwọn ọlọ́mà gbọ́bùkátà rẹ̀ ọlọ́run ní gbọ́bùkátà èèyàn lọ́lọ́run fi ní wala taj'al ma'a Allahi ilahan akhar máa mú ọlọ́run olúwà mí mọ́lọ́run máa rò pé nìkan lè sọ́wọ́ problem lẹ́yìn ọlọ́run àwọn kan gbọ́ omi ẹlòmí àlọ́sẹ́ tí òkun yíra yìí alọ̀gbọ́mí bẹ̀ àbíkó máa lọ́jọ́ kò máa ṣàdúwà ń bẹ̀ nígbàtí àwọn alásàrà kan máa ń lọ síbẹ̀ tó bá lọ́láwọn ṣàdúwà máa bọ̀ wọ́n pé
ọlọ́run lè náà gọ̀ díẹ̀ o kí ló túnmọ̀ pé ó lọ ṣàdúrà létí òkun kí ni túnmọ̀ pé bẹ́ẹ̀ ìrá ìbú mẹ́ mọ́ṣáláṣí bẹ́ẹ̀ ìjókòó mẹ́ ètí òkun táwọn kan sọ̀gbẹ́ sílẹ̀ wá yà àgbẹ̀lẹ̀ wá ń ṣàdúrà lọ wọ́n sọ yálà yà àgbẹ̀ síbẹ̀ wọ́n sọ sílẹ̀ bí káwọn kan wá láwọn jókòó bẹ́ẹ̀ ń ṣàdúrà ẹjẹ́ àrọ́ dáadáa nígbà tí wọ́n gbé ní omi sọ pé gbogbo etí òkun ló bàjẹ́ o àwọn kan wà tí wọ́n monitor environment tí wọ́n àmọ́ ìtó pọ̀ jù ìgbẹ́ ní gbogbo àjọmọ̀ ti dágbé ìlànà amọ̀gbẹ̀gbẹ̀ lọ́tọ̀ síbẹ̀ alíbíkà tún yọ ọpọ́ tí bẹ̀rẹ̀ máa fún síbẹ̀ yóò tọ̀ síbẹ̀ àjọmọ̀ ní òkè nǹkan wájọ́ ohun tó kò bẹ̀rẹ̀ ṣàdúrà kí ló fẹ́ kí ni àníyàn tó bẹ̀rẹ̀ dìrá ìpínlẹ̀ sí okun yẹn ló bẹ́ kó wá gbàdúrà rẹ ní àbọ̀ láníyàn mi bẹ̀ tó láníyàn mi bẹ̀ ni ẹ̀dàpọ̀ ẹja tó àníyàn wá yẹn ṣe ó ṣe rí omi yẹn ẹ̀dá ọlọ́run lásán ni ó láyé fún wọ́n láyé lú kò láǹfààní kẹ tí ó ṣe bẹ́ẹ̀ sí kò ní ìlàkùn tí ó ṣe fún yẹn kò láǹfààní ká tí ó ṣe fún yẹn kò sì ní ìlàkùn tí ó ṣe fún yẹn ẹ̀dá ọlọ́run lásán ó wà ń bẹ táwọn èèyàn bá tí wọ́n ń spiritualize ẹ̀ táwọn kan ti ń sọ ní nǹkan àwọn àjọ̀nú àtẹ́kùwà àwọn àjọ̀nú ló ń tẹ́kùwà ọ̀tẹ̀ bá rò pé bí ẹni kan ṣe kíníkẹ̀ nǹkan ṣe àjọ̀nú ló tẹ́kùwà ọlápẹ́ iná ti máa ní ẹ̀yìn lọ síbẹ̀ àmọ́ omi yẹn lásán fún rẹ̀ falbaru bí nafsi ṣe ẹ̀rọ omi yẹn lásán fún rẹ̀ láyé ń fọwọ́ láyé kò láǹfààní kẹ tí ó ṣe ẹ̀sìn kò nínú àkókò tó ṣe fún rẹ̀ sọ́dọ̀ nínú àkókò dá sọ́dọ̀ ọlọ́run tàbá ti fẹ́ wọ náà torí pé ilẹ̀ jàánàmà ń bẹ́ẹ̀lẹ̀ fẹ́ tó bá ti ń sin nǹkan mí lẹ́yìn ọlọ́run iná ń bẹ́ẹ̀lẹ̀ fẹ́ tó bá forí balẹ̀ fún nǹkan mí lẹ́yìn ọlọ́run torí ọlọ́run sọ ọlọ́run kí ẹrẹ̀ wala taj'alu ma'a Allahi ilahan akhar má mọ́ olúwa mí lẹ́yìn ọlọ́run fatulqa fi jahannam maluman madhura kó máa di pé wọ́n sọ ẹ́ sínú náà ilẹ̀ jàánàmà ni wọ́n sọ yẹ̀ sí ọlọ́mọ náà nínú àdánwò tí ń bẹ ewu tí ń bẹ bí kíyàn ṣe bọ́ òun náà ni hábùtù láàmẹ̀ ó máa ń ba iṣẹ́ yẹn jẹ́ ò má ṣe bọ́ tó ní ó ba gbogbo iṣẹ́ rẹ̀ jẹ́ ò má bá wọn ṣe ìṣẹ̀ṣe tí wọ́n ṣe gẹ́gẹ́ bí mùsùlùmí yóò ba iṣẹ́ rẹ̀ jẹ́ ò má bá wọn dé ní òṣà yóò ba gbogbo iṣẹ́ mùsùlùmí ìjẹ́ mùsùlùmí rẹ̀ yóò bá jẹ́ tó bá lọ kírun òun lọ hájì òun kírun lọ múra ọlọ́jọ́sí fọ́lọ́un ó tún wá dé Nàìjíríà padà ó tún wá lọ bá wọn ṣẹṣẹṣẹ ó dé Nàìjíríà padà ó lọ bá wọn forí balẹ̀ fọ́ṣà gbogbo ìbádà tó ti ṣe ìwọ̀lọ́wọ́ parẹ́ fọ́ gbogbo èyí tó ti ṣe yẹn aláàjì ní ní ìṣẹ̀mọ́ aláàjì yáwọ̀ ọ̀pẹ́ tó ṣe bá rí mú gbọ́ lẹ́nu ọjọ́ tí ìṣẹ̀lẹ̀ ti Ìbàdàn yìí ṣẹlẹ̀ ní ọjọ́ òwúrọ̀ àti wọ́n ní ọmọ kan ya fọ́tò olóòlù àbíkílẹ̀ pé ó ya fọ́tò rẹ̀ kí ní kan wọ́n ṣèṣe wọ́n ṣọmọ ẹ̀yìn yamayama báyìí tí wọ́n da ìdẹ̀lẹ́ lórí mú ti wà padà lá ẹ̀rọ tó yẹ káwọn kan jẹ pọ́bí sí àfún àwọn ìkan tó wá ń ṣe rádà àdábá ìgbórí ọlọ́run wọ́n sì ṣe ọmọ ẹ̀rọ dáadáa àwọn ọmọdé fẹ́ kọ́ mẹ́ níbi abúrú tí wọ́n ṣe yìí àwọn àfá wá dìde àwọn àfá tó wá ń bàdà alhamdulillah fọ́lọ̀bá ṣe ra fún wọ́n dìde fọ́lọ̀bá sọ wọ́n lẹ́sẹ̀ àmá mùsùlùmí náà ẹ̀mẹ́jẹ́ aṣọ ẹjẹ́ kí Islam wá strong ẹjẹ́ kí ìgbàgbọ́ wá strong ìgbẹ̀rọ lọ́run torí kí ní ilé ìbáṣẹ́ wa jẹ́ ó lè báṣẹ́ jẹ́ ọ̀tá àbámọ́ má jẹ́ kí má ní àníyàn kan wípé nǹkan òṣàkálẹ̀ ìṣàǹfàní pàbólè kó nira bọ̀ má ní ànẹ́ kúrò mẹ́ gbogbo ìgbàgbọ́ ìlànà bàbá wa lóòjọ́ kí ní ànẹ́ tààrù kí wọ́n lóògùn wọn lóògùn ìmánì wọn ló tóbi ìmánì wọn ló strong wọ́n lẹ́gùn kan bọ̀ wá àwọn bàbá wa yí àwọn bàbá àwọn àfá wa ní Islam láyé àtijọ́ wọ́n sì dúró wọ́n ní kò sí kó má bọ̀ nígbà tó bá dọ́dọ̀ wọn eégún yìí ní ọmọ ẹ̀kọ̀ sára táwọn bàbá yóò sì kọjá lẹ́gbẹ̀ẹ́ wọn eégún yìí ní owó iṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ tí gbogbo àwọn bàbá yàrá kún wọ́n lógun yóò lógun nú wọn ìgbàgbọ́ àti ìmánì wọn ló tóbi wọ́n sì tún ní máa gbọ́ àwọn wọ́n tún ná Kùránì wọn kí ni wọ́n náà tún wọ́n gẹ́ bí mùsùlùmí tó bá ṣọ́ra yóò bá ṣẹ́ rẹ̀ jẹ́ ọdún bàbá kan lọ hajj lọ́dún tó ti pẹ́ sẹ́yìn ó ti pẹ́ ọmọ ẹni náà omi kọ̀fẹ́ dárúkọ ẹni ó láwọn àdúgbò wa lọ́wọ́n sáàdì Mùṣìn ẹ̀ ló wà tí bá ti sọ tó bá gbọ́rọ̀ ilé àti mọ̀ tí mo sọ Mùṣìn ló wà Mùṣìn sáàdì bàbá ẹ̀ wà nígbà tó wá sọ̀rọ̀ kan jọ́nà ó lọ hajj ni ó wá dé hajj ó wá tó lásìkò tó lọ jamra kó bẹ́ lọ sóòkò fájètáni
ọba ń kó kò fún ọba ṣe máa ń di sínú gíní bá jẹ́ kéèkéwù ọba ń kó fún ọ wípé òkò tó bẹ́lọ sí ní òkò bá ọlẹ́bẹ̀lọ sí òkò bá ṣe tání wọ́n ní àfẹ́tání bá ó wọ́n lọ́sọ òkò fẹ́ṣù èṣù tó wà nínú ilé ní Nàìjíríà máa bínú ẹgbọ́rọ̀ kẹ́lìmọ̀tún kufuriyya gbọ́lọ́hun kèfèrí gbà ní gbogbo tó sì ṣe ń bẹ̀rún kò sí bó ṣe lè lóhun ṣe dáadáa tó ọlọ́run bàjẹ́ fún má ṣe nǹkan tí ó bàjẹ́ rẹ jẹ́ fún ọ tí ó lọ́nu ọ gbogbo tí ó bá ìsìlámù rẹ jẹ́ ẹlòmí ń lọ hajj lọ́dọọdún ẹlòmí ń lọ múra ní gbogbo ọgbà àmọ́wà tẹ́lẹ́bọ ní wọ́n jọ ń ṣe òun ni ó tún máa fún ọ lówó kọ́ lọ ṣẹbọ òun ni ó tún máa fún ọ lọ́wọ́ níbi ẹbọ tí wọ́n ń ṣe tó bá lóun ṣe léyìn tó lè bá ogbó ṣe dáadáa tí ẹ̀ ṣe jẹ́nu ẹ̀dá jìnà sí nǹkan báyìí torí tó léwu nínú ẹ̀sìn wa nù torí tó léwu tọ́lọ̀ bá fi sọ fún Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam Ọlọ́run sọ ní Suratu Zumar náyà 65-66 Ọlọ́run wà laqad uhiya ilayka ilẹ̀ Muhammad àti bẹ́ẹ̀ sọ̀rọ̀ àti gbé wà síwá fún ọ àti gbé wà yíwá fún ọ wa ila alladhina min qablika àti àwọn tí wọ́n gbé wọ́n ti wá síwájú rẹ̀ Muhammad láyínà ṣàákítà ya Muhammad tó bá fi lè ṣẹ́bọ̀ rẹ̀ Muhammad lẹ́yìn àbàtọ́ ní àmàlúkà gbogbo ṣẹ́ yóò bàjẹ́ Ọlọ́run wípé Ànábì ó ní bí Ànábì Ọlọ́run tó bá ṣẹ́bọ̀ pẹ́rẹ́ Muhammad Ọlọ́run bá ṣẹ́ rẹ̀ jẹ́ ó ní bí Ànábì nùbúwà lọ́lọ́run tún bá tọ́rọ̀ pẹ́tà Ànábì bá ṣẹ́bọ̀ pẹ̀lú Ọlọ́run gbà nùbúwà lọ́wọ́ rẹ̀ wọ́n náà mùsùlùmí ni wọ́n kò débì kankan má fi kankan ìsìn kan má fi ìbàjẹ́ kan àṣìṣe kan àbí ìṣẹ̀ṣe kan má fi ba ìbádà rẹ̀ jẹ́ o ẹlòmí túnímọ̀ ìmá kírun ẹlòmí túnímọ̀ ìmá gbàwẹ̀ ẹlòmí mọ́ ń ṣe tààjúrù gbogbo ọgbà ní tó bá mú ẹkún ọlọ́run pẹ̀lú tí wọ́n ṣe yẹ ó lè ba ìbádà rẹ̀ jẹ́ o ó lè gba ọgbẹ̀ lọ́wọ́ rẹ̀ tó yẹ pé gbogbo lára tó yẹ kó gbà ń bẹ̀ ò ní ìgbà o ẹjẹ́ apadà sọ́dọ̀ ọ̀rọ̀ ilé Ọlọ́run sọ fún Ànábì pé tó bá ṣe ó lè ba iṣẹ́ rẹ̀ jẹ́ o ẹmọ̀ ìyàwó ẹnu ẹ̀sìn wa nínú àwọn nǹkan mí tó máa ń sọ ẹlòmí ìdébẹ̀ òun náà ni ukul àádá awil balda awil usra ní tó máa ń sọ ẹlòmí ìdébẹ̀ ẹbọ̀ ìtorí pó fẹ́ràn lú rẹ̀ àbí ìdílé àwọn fámílì rẹ̀ tó fẹ́ lòmí ìdébẹ̀ rẹ̀ tó bá sì ló fẹ́ràn fámílì rẹ̀ lórí pó ń ṣẹbọ lọ́wọ́ ò lè bá wọn sòdodo ọ̀rọ̀ àbí ò lè yẹra kúrò fún wa ọba ọjẹ́ ìyá rẹ̀ wájú Ọlọ́run torí ọ̀rọ̀ Ànábì ń bẹ kílẹ̀ ìgbé látọ́ àjẹ́ makhluqin fi ma'siyati al-khaliq kí ń tẹ̀lé ẹ̀dá Ọlọ́run láti fi ṣe Ọlọ́run kí ń tẹ̀lé ẹ̀dá Ọlọ́run bá Allah láti fi ṣe Ọlọ́run bá dẹ́dà àwọn ẹnìká ọmọ bá ṣe máa yanjú ara wa ilé àmú fẹ́ràn lú mi ọmọ Yorùbá ní ìtàwọn kan bá kiri nu ọmọ Yorùbá ní mí kí wá máa dẹ̀dẹ̀ sórí ẹ̀dí ládáadáa torí pé mọjọ́ ọmọ Yorùbá kí máa wọ ẹ kí máa wà kí sàkiri torí pé mọjọ́ ọmọ Yorùbá kí wá máa kí wá wà lórí nígbà nígbà Ọlọ́run níjáde àwọn olùlànà ṣe kí ẹ wá wọ kíní kí alhamdulillah ala ni'matil Islam kí o máa dúpẹ́ Islam kí o máa dúpẹ́ Islamu àánú ni ó òun lè láàrín ẹbí jókòó báyìí ọ̀bí àpàmì bí ẹlòmí yóò ti yó lórí jókòó ní yóò ti mú yóò ti mẹ́ dásọ́fù tó máa yà ojú wà lẹ́rí Ọlọ́run ní síwá lọ́nà Ọlọ́run fẹ̀sí wá múlẹ̀ jù báyìí lórí Islam gbogbo tó ń súnmọ́ ẹlòmí ìdébẹ̀ family tó ti jáde ní tó ń sún ẹlòmí ìdébẹ̀ environment tó ti jáde ní tó ń sún ẹlòmí ìdébẹ̀ àwọn tí wọ́n bá àwọn tó ń bá ṣe ní ó ìtò fi ń dájú náà ní pé má kó sínú ẹbọ arákùnrin kan lọ́dún kan wọ́n máa ń ṣe in tí kí Islam tó dé sí fáwọn bàbá wọn láyé àtijọ́ wọ́n máa ń pa according to story yẹn bí èèyàn ni wọ́n máa ń pa síbẹ̀ torí pé Islam dé wọ́n wá bẹ̀rẹ̀ sí ní pa ẹran iléyá àsìkò iléyá ló máa ń ṣe nǹkan náà ọwá torí pé àgbóyè Islam wá dé wọ́n wá bẹ̀rẹ̀ sí ní pa ẹran àgbò sí ayẹbi tí wọ́n máa ń pa èèyàn sí gbàdá ọwá ń ṣe arákùnrin yìí owó kí lọ́lé ọdún wá jájú lásìkò tó fẹ́ lọ́lé ọdún àsìkò tó fẹ́ lọ́lé ọdún òun wára àgbò títí ẹ̀ ó ṣàrà fún bàbá rẹ̀ pé at least nínú ẹbí àwọn apẹran méjì o àwọn lọ ìdí àwọn bá dé òun fẹ́ bọ́ sáà pé káwọn lọ pẹran bàbá òun bá ní rárá o má pẹran o kò tí ìyá o ẹnìkan ló máa pẹran o ẹnìkan ní ó pẹran báwo ṣẹ́ni ò ní pẹ́dé kò ní pẹ́dé 30 minutes lọ wá náà wà ń lọ kí ló dé ẹni ò ní dé ní ńgbàtẹ́ni ẹ̀ náà máa dé báyìí ó dé gbìgbìgbì báyìí ẹnà tó sì máa pa òun nìkan ló wà ìrídìbò láti pa ẹran gbogbo ìdílé wọn
ẹnu tó sì ń wà nílẹ̀ ó lóbi ẹran 200 ẹran tàwọn ọgá tí ó fi kàn jọ́nà owó rọ̀ kó tó pa àwọn ọwọ́ ọ̀rọ̀ lẹ̀ mú sà ń dúró òun wò onídájẹ́ ẹjẹ́ àlọ́pẹ́ náà a lè dúró lẹ́ni iye tẹ́nu lọ bàbá jà ní ara àwọn gbọ́dọ̀ dúró ní àwọn gbọ́dọ̀ pa ó ẹni tó máa pa lélé yóò tí dandan kójú òun ló máa pa àti kójú òun ló máa pa torí pé ẹni tó fẹ́ pa kíní ìdílé tí wọ́n ló máa ń pa èèyàn sí di kíní tí wọ́n pa kíní sí ìgbà nígbà tó dé nígbà tí ọ̀gbẹ́ni yóò sáré dúró mọ́ tó bá mẹ́rin rẹ̀ àti dájẹ́ bàbá sáà pé kí níkan ní dájì ìṣẹ́lẹ̀ èmi ó pa ilé kò sí kí ó ṣẹlẹ̀ ló bá mẹ́rin lókùn kan rẹ̀ ó bẹ̀rẹ̀ sí iṣẹ́ lọ bàbá sáà bínú sí dájì kò sí kankan ẹja ṣe bí ní ẹ̀rù ń bá bàbá gẹ́gẹ́ bí imani tí ó tóbi tí imani tí ó strong ẹja tó lórí imani wà ní kò ní sí ọ́ tó dẹ̀ lọ́wọ́ fi sọ pé lẹ́nu sí ìbáná ìlànà àtẹ̀tẹ̀wọ̀ lọ́wọ́ nǹkan kò ní ṣe wà fi tọ́lọ̀ bá kọ pé yóò ṣe wá ní nǹkan ò ní ṣí ọ́ àfi tọ́lọ̀ bá ní ó ṣe ọ́ ẹni kò lè sọ pé kí nǹkan ṣe ọkọ̀ ṣe ọ́ àfi tọ́lọ̀ bá kára ẹni ìwà pa kí ní kò sí nǹkan kan ṣe adẹ́kùn kankan ò fẹ́ ìjì kan ò jà ọ̀sán kan ò dorú ó pa kí ní ìta ó wá bèèrè ọmọ kí ló dé tẹ́fà wàhálà yìí ti pọ̀ kí ló ṣẹlẹ̀ gangan bàbá ló ṣẹ̀ wà náà rẹ̀ ti gbé ibi táwọn pa kí ní sí èèyàn làwọn máa ń pa síbẹ̀ lọ́dọọdún àwọn làwọn yí padà sí ẹran àgbò táwọn fi ń pa ẹran lé àṣìbẹ̀ sórí ó ń bẹ ní ilé ẹlòmí lóríṣiríṣi lọ́nà míì in tó dájú náà ní pé kò yí ìbàjẹ́ ìpadà sí dáadáa ẹjẹ́ ayé ìbàjẹ́ ẹ̀kọ́ ṣe rẹ̀rọ kójú ojú kan tó pẹ̀lẹ́ mọ̀ pẹ̀rẹ̀ sí kò síbi táà lè pẹ̀rẹ̀ sínú Ìsìlámù lóògbà tó bá ti jẹ́ báyìí tó dáa tó ti kọjú sí kíblà ẹgbẹ́ nínú ṣẹ̀rí àgbẹ̀ ṣe dẹ́rọ tó bá jà ti kó pẹ̀rẹ̀ kó ti lọ́rùkọ́ lọ́wọ́ bá ìtójú ni àbẹ̀lọ́wọ́ aláfọ́lọ́ sáré àgbóyẹsẹ̀ ẹ má jà ṣẹ́bọ̀ ìjọ má ṣe wọ́n má bá wọn kún ẹbọ lọ́wọ́ má sọ ọ̀pọ̀ ti ẹbọ torí pé ọlọ́run bá kìrọ̀ fún àpé wala ta'awanu 'ala al-ithmi wal-'udwan ẹ má jà kún ẹ̀ṣẹ̀ lọ́wọ́ àti ìbàjẹ́ wa ta'awanu 'ala al-birri wat-taqwa ìbẹ̀rẹ̀ àyà náà ma gún ìrì dáadáa àti ìpáyọ̀ ọlọ́run tó máa ṣe kún lọ́wọ́ lórí rẹ̀ abẹ́lọ́wọ́ bàbá kọ́lọ̀ tó ní pàpù